Lórúkọ Ọlọ́run alààyè ni à ń kí àwọn màmá wa kú ọdún. Àdúpẹ́ fún oore ọ̀fẹ́ Ọlọ́run tí ó fi fún wa láti rí ọdún ìyá mìíràn ní ọdún yìí. A gbà á ládùúrà pé àjíǹde ara yóò máa jẹ́ fún yín o. Bẹ́ẹ̀ náà ni a dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run fún ní ọjọ́ ìsinmi kẹrin ní Lẹ́ǹtì. Àkòrí tí a tún wò láti ìbẹ̀rẹ̀ ọdún yìí ni Olúwa Ọlọ́run àti ìjọba àlàáfíà. Ẹ̀ka àkòrí tí a wà ní ìmọ̀ nípa Ọlọ́run. Orí ọ̀rọ̀ tá a sì máa gbéyẹ̀wò lórí ni Ọlọ́run gẹ́gẹ́ bí aṣẹ̀dá. À ń wo dídá ènìyàn ní àwòrán Ọlọ́run. Lórí ètò ẹ̀kọ́ Bíbélì ọ̀sẹ̀ yìí, a ti ní àwọn bàbá wa ní Olúwa pàtàkì méjì tájọjọ máa wo ọ̀rọ̀ Ọlọ́run papọ̀. Ní apá ọ̀tún mi níbí, mo ní ìkan nínú àwọn bàbá wa láti inú ìjọ wa. Ẹ jọ̀ọ́ ẹ dárúkọ yín fún àwọn tó ń wò wá nílé àti ìjọ Ọlọ́run tí ẹ ti wá. Orúkọ tèmi ni Revd Ogundeji láti ìjọ Jákọ́bù mímọ́ tí Owódé Àfọ̀n, agbègbè Imala Provisional Archdeaconry. Ẹ ṣé bàbá. Bẹ́ẹ̀ ni la ní ìkan nínú àwọn bàbá wa pàtàkì ní Diocese yìí tí wọ́n jẹ́ alága agbègbè tí a jọjọ máa wo ẹ̀kọ́ Bíbélì yìí papọ̀. Bàbá, ẹ jọ̀ọ́ dárúkọ yín àti ìjọ yín fún àwọn tó ń wò wá nílé. Èmi ni Venerable Michael Fatukasi láti ìjọ Jòhánù mímọ́ ti ìlú Imala Provisional Archdeaconry. Ẹ ṣé bàbá, inú wa dùn láti ní yín ní orí ètò yìí lónìí. Ohun tí à ń wò yìí, Ọlọ́run gẹ́gẹ́ bí aṣẹ̀dá, dídá ènìyàn ní àwòrán Ọlọ́run, ó jẹ́ ohun tó ṣe pàtàkì fún gbogbo ọmọ ènìyàn láti mọ̀ àti láti ní òye kí a lè gbé ìgbé ayé wa láti wo Ọlọ́run. Ibi kíkà wa ni Genesis orí kìíní ẹsẹ̀ 26 sí ẹsẹ̀ 27. Ẹ jọ̀ọ́ ẹ bá wa kà fún àwọn tó ń wò wá nílé. Bẹ́ẹ̀ ni Ọlọ́run sì dá ènìyàn lé àwòrán rẹ̀. Bẹ́ẹ̀ ni Ọlọ́run sì wí pé, jẹ́ kí a dá ènìyàn lé àwòrán wa gẹ́gẹ́ bí ìrí wa, kí wọn kí ó sì jọba lórí ẹja òkun, àti lórí ẹyẹ ojú ọ̀run, àti lórí ẹranko, àti lórí gbogbo ilẹ̀, àti lórí ohun gbogbo tí ń rákò lórí ilẹ̀. Bẹ́ẹ̀ ni Ọlọ́run dá ènìyàn lé àwòrán rẹ̀. Ní àwòrán Ọlọ́run lé ó dá, àti akọ àti abo lé ó dá wọn. Ẹ ṣé. Èròǹgbà wa lónìí ni láti ní òye ohun tí àwòrán Ọlọ́run jẹ́ àti ohun tí ó túmọ̀ sí láti jẹ́ ẹni tí a ṣẹ̀dá bẹ́ẹ̀, láti rí ohun tí Ọlọ́run ń retí lọ́wọ́ wa gẹ́gẹ́ bí ènìyàn, àti láti dá wa ní àwòrán rẹ̀, àti láti ṣàfihàn àwọn ìgbésẹ̀ tí a ní láti gbé kí a lè dá àwòrán Ọlọ́run padà sí inú wa. Ìyẹn ni fún àwọn tí àwòrán Ọlọ́run ti sọnù nínú wọn, kí wọ́n lè gbé ìgbé ayé wọn padà sí gẹ́gẹ́ bí Ọlọ́run ti fẹ́. Ìfáàrà àwòrán Ọlọ́run ní ìpínlẹ̀ ìmòye ète àti ìṣe pàtàkì ìwà. Níní òye bí a ṣe dá wa wà ní àwòrán Ọlọ́run ràn wá lọ́wọ́ láti rí ọ̀la àti ète ìgbésí ayé àti iṣẹ́ wa. Genesis orí ìkíní ẹsẹ̀ 26 sí ẹsẹ̀ 27 ó ṣàlàyé bí Ọlọ́run ṣe dá wa. Ó sì ṣàkọsílẹ̀ pé a dá ènìyàn ní àwòrán Ọlọ́run, àti akọ àti abo ni Ọlọ́run dá wọn. Gẹ́gẹ́ bí Kristẹni, a ní ojúṣe ọ̀ranyàn láti ṣègbè lẹ́yìn àǹfààní ńlá yìí pé Ọlọ́run tilẹ̀ dá wa ní àwòrán rẹ̀. Láti jẹ́ ẹni tí a dá ní àwòrán Ọlọ́run, ó ní àwọn kan tí Ọlọ́run ń retí ní ọwọ́ wa gẹ́gẹ́ bí ìwé Éfésù orí 5 ẹsẹ̀ 1 sí ẹsẹ̀ 11 ṣe kọ sílẹ̀. Ó fẹ́ kí a ṣe àfárẹ́ awé ohun, kí ìgbé ayé wa, kí ìhùwàsí wa, kí ìbálò wa pẹ̀lú ọmọnìkejì wa kó sọ wá bẹ́ẹ̀ pé àwòrán Ọlọ́run ni wá. Bí a ti ń kí àwọn ìyá àti àwọn obìnrin wa tí a sì ń fi ọdún yìí ṣe àjọ̀dún àwọn ìyá yìí aláyọ̀, bẹ́ẹ̀ náà ni à ń wò ó tí a sì ń gbàdúrà wípé Ọlọ́run tí ó fún wa ní oore ọ̀fẹ́ yìí yóò ràn wá lọ́wọ́ láti gbé ayé pẹ́ àti láti jèrè olódodo àwòrán Ọlọ́run ní ayé yìí ní orúkọ Jésù. Atọ́nà ìjíròrò nínú Genesis níbi tí a kà yẹn, wọ́n ní kí ni dídá ènìyàn ní àwòrán Ọlọ́run túmọ̀ sí? Báwo sì ni àwòrán Ọlọ́run yìí ṣe rí? Bàbá wa nínú Olúwa Venerable Fatukasi, àwọn ni wọ́n ò bá wa wo ìbéèrè yẹn. Wọ́n ní kí ni dídá Ọlọ́run ní àwòrán, kí ni dídá ènìyàn ní àwòrán Ọlọ́run túmọ̀ sí ẹnu ní àgọ́? Báwo sì ni àwòrán Ọlọ́run yìí ṣe rí? Dídá ènìyàn ní àwòrán Ọlọ́run, ó túmọ̀ sí pé ènìyàn jẹ́ ìrí Ọlọ́run, ìrí Ọlọ́run
tí ó ní ẹ̀mí àti agbára Ọlọ́run nínú. Níní àwòrán Ọlọ́run yìí ó ní pé Ọlọ́run jẹ́ mímọ́. Ọlọ́run jẹ́ mímọ́ tí ó fẹ́ kí èmi àti ẹ̀yin ká jẹ́ aláfarawé òun, gẹ́gẹ́ bí Éfésù orí 5 ẹsẹ̀ 1 àti 2 ti làálẹ̀ fún wa bí ẹnìkọ̀ọ̀kan wa a gbọ́dọ̀ lè ní ìfẹ́, torí Ọlọ́run ní ìfẹ́. Ọlọ́run ní ìfẹ́ ló fi dá ènìyàn ní àwòrán rẹ̀. Bákan náà ní Fílípì orí 2 ẹsẹ̀ 14 àti 15 yẹn ó ń pe àkíyèsí wa pé Ọlọ́run wa ó jẹ́ Ọlọ́run tí ó ní ìfẹ́. Ó jẹ́ Ọlọ́run tí ó ní ìfẹ́, kí àwa pàápàá ká ní ìfẹ́, ká sì jẹ́ aláìlẹ́gàn, torí pé Ọlọ́run wa jẹ́ aláìlẹ́gàn. Ọlọ́run wa jẹ́ mímọ́, ó jẹ́ aláìlẹ́gàn nígbà tí ó dá wa, káwa náà kẹ́lẹ́ máa gbé ìgbé ayé ìwà mímọ́ gẹ́gẹ́ bí ti Ọlọ́run. Ẹ ṣé, kí a jẹ́ aláìlẹ́gàn, kí a rí ẹnì kejì wa gẹ́gẹ́ bí ìrí Ọlọ́run. Ìbéèrè kejì, ènìyàn ọkùnrin àti obìnrin tí a dá ní àwòrán Ọlọ́run ní ìbámu pẹ̀lú Títù orí 2 ẹsẹ̀ 1 sí 9 tí a ti kà ṣáájú àkókò yìí, báwo ni ó ti yẹ kí àwọn ìyá wa ṣàfihàn àwòrán Ọlọ́run nínú wọn? Bàbá wa Ogundeji, ẹ bá wa wo ìbéèrè. Bóyá àwọn ìyá wa ṣe lè ṣe àfihàn Ọlọ́run nínú ayé wọn, wọ́n gbọ́dọ̀ jẹ́ ẹni ìwọ̀ntúnwọ̀nsì, wọ́n gbọ́dọ̀ jẹ́ ẹni ọ̀wọ̀ ní ọ̀rọ̀ sísọ, wọ́n dẹ̀ gbọ́dọ̀ kọ́ àwọn ọmọ ní ìbẹ̀rù Ọlọ́run àti láti lè fẹ́ràn àwọn ọkọ wọn nínú ìdílé wọn. Wọn ò gbọ́dọ̀ jẹ́ asọ̀rọ̀ ẹni lẹ́yìn nínú ẹbí wọn. Wọ́n dẹ̀ gbọ́dọ̀ fi ìfẹ́ bá ọkọ wọn lò. Ẹ ṣé, wọn ò gbọ́dọ̀ jẹ́ asọ̀rọ̀ ẹni lẹ́yìn, wọ́n ní láti fi ìfẹ́ bá àwọn ẹbí wọn lò, kí wọ́n sì kọ́ àwọn ọmọ wọn láti gbé ìgbé ayé tó dára tó dẹ̀ wọ́ Ọlọ́run. Ìbéèrè kẹta, wọ́n ní ṣàlàyé àwọn ọ̀nà tó ṣe é fojú rí tí a ní láti gbà kí àwòrán Ọlọ́run lè di mímú padà bọ̀ sípò nínú ayé ọmọ ènìyàn láti inú ẹsẹ̀ Bíbélì wọ̀nyí. A rí pé ọ̀pọ̀lọpọ̀ nípa ìgbé ayé wọn, wọn ò fi àwòrán Ọlọ́run hàn mọ́. Ìgbà àwòrán mi ni à ń rí nínú wọn. Torí náà bàbá Fatukasi, wọ́n ní kẹ́ ṣàlàyé fún wa àwọn ọ̀nà tí a lè fojú rí tí àwọn ènìyàn fi lè padà sí ọ̀dọ̀ Ọlọ́run láti fi àwòrán rẹ̀ hàn sí gbogbo ayé. Bàbá wo Ìṣe àwọn Àpọ́stélì orí 3 ẹsẹ̀ 19, ó ṣàlàyé pé tí àwọn ènìyàn tí a bá fẹ́ jẹ́ àwòrán Ọlọ́run, a gbọ́dọ̀ lè ronúkúwàdà kúrò ní àwọn ìwà búburú tí ọ̀pọ̀lọpọ̀ ń wù. Ìrònúkúwàdà pàápàá ní irú àkókò Lẹ́ǹtì tí a wà yìí, ká padà sọ́dọ̀ Ọlọ́run ẹlẹ́dàá wa tó dá wa, tó dá ilé ayé, tó dá ohun gbogbo. Bákan náà bàbá wo lẹ́tà kínní ti Jòhánù sí ènìyàn gbogbo orí 4 ẹsẹ̀ 7 dé 8, a ó rí ohun tí alàgbà Jòhánù sọ bẹ́ẹ̀ pé bàbá fẹ́ jẹ́ àwòrán Ọlọ́run, a gbọ́dọ̀ lè ní ìfẹ́, a gbọ́dọ̀ fẹ́ràn ara wa láti lè fi ohun tí àwọn arákùnrin wa tí wọn kò ní, ká lè máa yọ̀ǹda fún wọn, ká lè máa fi ìfẹ́ bá wọn lò. Nípa èyí ni a gbé fi ìfẹ́ Ọlọ́run nínú wa, nítorí tí Ọlọ́run rán ọmọ rẹ̀ bíbí rẹ̀ nìkan ṣoṣo tí ayé, kí àwa kí ó lè yè nípasẹ̀ rẹ̀. Pé Ọlọ́run fẹ́ wa ló fi rán Jésù wá sáyé, kí ẹnìkọ̀ọ̀kan wa ká gba Jésù yìí gbọ́, ká sì nífẹ̀ẹ́ ọmọnìkejì wa. Ẹ ṣé, ìbéèrè tó káàdì ìjíròrò ọ̀sẹ̀ yìí, kí ni a gbọ́dọ̀ ṣe láti yẹra fún dídi ẹni ìbàjẹ́ gẹ́gẹ́ bí ènìyàn tí a dá ní àwòrán Ọlọ́run? Ohun tí Ọlọ́run retí lọ́wọ́ wa láti yàgò látàfin ní di ẹni ìbàjẹ́ pẹ̀lú àwòrán Ọlọ́run tá a dá wa, a gbọ́dọ̀ ṣetán láti fi àyè gba ọ̀rọ̀ Ọlọ́run nínú ayé wa. A gbọ́dọ̀ fi ara wa jì láti ní ìbáṣepọ̀ tó dán mọ́rán gẹ́gẹ́ bá ti rí nínú ìwé Jóṣúà orí 1 ẹsẹ̀ 9. A gbọ́dọ̀ ní ìbáṣepọ̀ pẹ̀lú ọ̀rọ̀ Ọlọ́run. Ohun ìkejì, a gbọ́dọ̀ lè mọ bá a ṣe ń kóra ẹni ní ìjánu gẹ́gẹ́ bí ọmọ Ọlọ́run nínú ọ̀rọ̀ sísọ, nínú ohun jíjẹ àti níbi gbogbo tí Ọlọ́run fi wá sí. Ìkẹta tí Ọlọ́run retí lọ́wọ́ wa, a gbọ́dọ̀ fi ara wa hàn láti bá iṣẹ́ òkùnkùn wí, because Bíbélì pè wá ní ọmọ ìmọ́lẹ̀. Ìmọ́lẹ̀ Ọlọ́run gbọ́dọ̀ tàn nínú ayé wa, bá a ṣe àkọsílẹ̀ nínú Éfésù orí 5 ẹsẹ̀ 11.
a gbọ́dọ̀ bá iṣẹ́ òkùnkùn wí níbi gbogbo. ẹ ṣe ọ̀rọ̀ lágbọ́n yẹn gbogbo ẹ̀yin olùgbé ní ilé wípé Ọlọ́run retí gẹ́gẹ́ bí àwòrán rẹ̀ kí ìgbé ayé wa, kí ìsọ̀rọ̀ wa, kí ìhùwàsí wa kó máa fi ògo rẹ̀ hàn. Nígbàkigbà tá a bá dẹ̀ ṣìnà gẹ́gẹ́ bí àgùntàn tó nù, ká padà wá sọ́dọ̀ rẹ̀ nínú ìrònú gẹ́gẹ́ bí àkókò lẹ́ǹtì yìí. Ká jẹ́wọ́ àwọn ìgbé ayé wa tí à ń wù tí kò fi ògo àti àwòrán Ọlọ́run hàn, ṣùgbọ́n kí a gbé ìgbé ayé tó wù. Ọlọ́run yóò ràn wá lọ́wọ́ lórúkọ Jésù. Ìparí, bí a ti níye lórí tó gẹ́gẹ́ bí ènìyàn ni àsomọ́ pẹ̀lú ẹlẹ́dàá wa. Tí Ọlọ́run bá jẹ́ oníyì gíga tí a kò lè díyelé, àwọn ènìyàn tí ó dá ní àwòrán rẹ̀ gbọ́dọ̀ ní iyì gíga bákan náà. A ń retí pé kí a mọ̀ọ́mọ̀ ṣàfihàn ìwà ẹ̀dá Ọlọ́run yìí tí a bá ti di àtúnbí ní tòótọ́. Ó yẹ kí ìwà Ọlọ́run kó máa farahàn, kí àwọn ìwé lè máa kà wá bẹ́ẹ̀ pé ọmọ Ọlọ́run ni wá. Fún ìrònú, ìgbé ayé òdodo, ohun kan tí ó dájú fún àwòrán ayérayé ti Ọlọ́run. Bí a ti ń kí àwọn bàbá wa méjèèjì tí Ọlọ́run lò fún wa fún ẹ̀kọ́ Bíbélì ọ̀sẹ̀ yìí, a gbàdúrà fún pé àjíǹde ara máa jẹ́ o. Bákan náà, a dúpẹ́ lọ́wọ́ yín fún ìrìnàjò yín àti àkókò tí ẹ fi sílẹ̀. Oore ọ̀fẹ́ Ọlọ́run yóò máa tó fún wa. Àkọ́sọ wa fún ọ̀sẹ̀ yìí, ẹ jẹ́ ká jọ kà á papọ̀. Éfésù orí 5 ẹsẹ̀ 1 sí 3. Nítorí náà, ẹ máa ṣe àfarawé Ọlọ́run ní àwọn ọmọ wọn, ẹ sì máa rìn ní ìfẹ́ gẹ́gẹ́ bí Kristi pẹ̀lú ti fẹ́ wa, tí ó sì fi ara rẹ̀ fún wa ní ọrẹ àti ẹbọ fún Ọlọ́run fún òórùn dídùn. Ẹ ṣé o.